bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa JEKIBIBELI sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lódò tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀ àti ìjọ Kristi níbi gbogbo. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fóore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí àwa ń rí gbà lọ́dọ̀ yín nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kẹ́ gbọ́ ọpẹ́, kẹ́ sì gba ìwà bákan náà. Ẹ bá wa sọ̀rọ̀ yìí lónìí, ẹ jẹ́ kí ìfẹ́ yóò yé wa, kẹ́ sì tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí sí wa lọ́kàn, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn tí a rí gbà lónìí láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí yóò wà láàyè títí di wákàtí yìí. A fi ògo fún Ọlọ́run wa fún ìtọ́jú àtọwọ́ àánú rẹ̀ lórí ayé wa. A sọ pé ọlá, ìyìn, agbára la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tó ń wò wá nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Àdúrà àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò sì ràn wá lọ́wọ́ kí bí a ti ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, ìbùkún rẹ̀ kò sì ní di ẹtì lórí ayé wa lórúkọ Jésù, àmín. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí ó dá lórí àṣẹ Kristi. Àwọn olóyìnbá sọ pé the authority of Christ or the authority of Jesus Christ. Àṣẹ Jésù Kristi. Tá bá ń sọ̀rọ̀ nípa àṣẹ, ó túmọ̀ sí pé ẹni tí ó lágbára tó lè fúnni ní agbára láti lo agbára náà fún ohun kan tàbí òmíràn tàbí àṣẹ. Tá bá ń sọ̀rọ̀ nípa pé àṣẹ Jésù Kristi, à ń sọ̀rọ̀ nípa pé Jésù Kristi ní àṣẹ, ó ní agbára. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí Jésù Kristi ṣe tó sì jẹ́ pé àṣẹ Ọlọ́run òun ló fi ṣe wọ́n. Òun la fẹ́ gbéyàwó lónìí. Ǹjẹ́ Jésù Kristi ní àṣẹ lórí ìsìn lónìí, ìsìn rẹ̀ tí ń ṣe ìsìn Kristi? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ Jésù Kristi ó ní àṣẹ láti gbé ẹ̀kọ́ kalẹ̀? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ Jésù Kristi ó ní àṣẹ lórí àwọn agbára gbogbo, yálà ní ọ̀run, yálà ní ayé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ Jésù Kristi ó ní àṣẹ lórí àwọn ẹ̀mí òkùnkùn gbogbo? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. Ǹjẹ́ Jésù Kristi ó ní àṣẹ lórí ohun gbogbo? Ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni. A wá máa wo àwọn àṣẹ Kristi ní ẹyọ kọ̀ọ̀kan. À ń sọ̀rọ̀ nípa àṣẹ Kristi, àṣẹ Jésù Kristi Olúwa wa. Àwọn olóyìnbá sọ pé the authority of Jesus Christ. Ohun àkọ́kọ́ tó lọ fẹ́ ká kọ́kọ́ kíyèsí òun ni pé Jésù Kristi Olúwa wa, a fún ní àṣẹ láti jẹ́ Ọlọ́run ní ìgbà tó wá nínú ara. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò tí ì ní òye ìfẹ́ Ọlọ́run yìí. A wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nínú Bíbélì. Nígbà tá a kíyèsí ìwé Mátíù orí 14, nígbà tá a wo ẹsẹ̀ 21 31, kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú Bíbélì yìí? Kí a wò ó, a sì gbé àlàyé kalẹ̀. À ń sọ̀rọ̀ nípa àṣẹ Jésù Kristi, the authority of Jesus Christ.
Jésù Kristi ní àṣẹ lórí ohun gbogbo. Ó ní àṣẹ lórí ẹ̀kọ́, ó ní àṣẹ lórí agbára tí ń bẹ láyé, lọ́run àti ní ìsàlẹ̀ ilẹ̀. Jésù Kristi ní àṣẹ láti ṣèdájọ́. Jésù Kristi ní àṣẹ láti ṣe ohun gbogbo nínú gbogbo. Eléyìí gbúdọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Àkọ́kọ́, a fún Jésù Kristi ní àṣẹ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a sọ lábẹ́ májẹ̀mú láláì pé yóò jẹ́ Ọlọ́run láàárín àwọn ènìyàn. Jesus as God among men. A ti sàsọtẹ́lẹ̀ náà ní ìwé Àìsáyà nígbà tá a kíyèsí orí 7 ẹsẹ̀ 14. A tún sọ àsọtẹ́lẹ̀ náà ní ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Mo fẹ́ wo àpẹẹrẹ kan nínú Bíbélì, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin Kristi àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. Ìwé Mátíù orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 31 kí ni Bíbélì wí. Ó ní lójú kan náà Jésù sì na ọwọ́ rẹ̀, ó sì dì í mú, ó sì wí fún un pé ìwọ onígbàgbọ́ kékeré, èéṣe tí ìwọ fi ń ṣeyèméjì? Nígbà tí wọ́n sì bọ́ sínú ọkọ̀, afẹ́fẹ́ dá. Nígbà náà ni àwọn tí ń bẹ nínú ọkọ̀ wá, wọ́n sì fi orí balẹ̀ fún un wípé lóòótọ́ ọmọ Ọlọ́run ni wọ́n ń ṣe. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí yìí? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí ni pé tá bá kíyèsí láti bí verse 25 ẹsẹ̀ Bíbélì ìwé Mátíù orí 14, èyí tá a rí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí ni pé a sọ fún wa pé níbi tí Jésù Kristi ti wàásù, a gbé ọkọ̀ sí agbede méjì òkun. Nígbà tó yá, ọkọ̀ yìí ń lọ, lára àwọn ọmọlẹ́yìn yìí ti wà nínú ọkọ̀. Nígbà táwọn ọmọlẹ́yìn wà nínú ọkọ̀ yìí tán, a rí pé nígbà tọ́kọ̀ ti bọ́ sí àárín omi, Jésù Kristi wá fi ẹsẹ̀ rìn lórí omi. Bí Kristi ti fi ẹsẹ̀ rìn lórí omi, nígbà táwọn ọmọlẹ́yìn rẹ̀ rí, wọ́n kọ́kọ́ rò pé ṣé kìí ṣe ẹ̀mí kan lélẹ̀ tó ń rìn. Kristi ní kó má bẹ̀rù. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 27, ó ní kó má bẹ̀rù, òun ni. Ẹnìkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ń ṣe Pétérù, ó wá béèrè pé Olúwa, tó bá jẹ́ pé ìwọ ni, ẹ pàṣẹ pé kí n máa rìn wá bá yín lórí omi. Kristi sọ pé máa bọ̀. Bí Pétérù ti ń rìn, bó ti ń rìn, ó ń wo Kristi, ó rìn, ó ń wo Kristi, ó rìn, ó ń wo Kristi. Nígbà tó yá tó wá ṣàkíyèsí pé orí omi ló ń wà, bó ṣe bẹ̀ sí ń rìn nìyí. Jésù Kristi wá fọwọ́ fà á sókè. Òun ni Kristi wá sọ fún pé èyí ti ṣe tí ìwọ fi jẹ́ onígbàgbọ́ kékeré. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó wà nínú ọkọ̀ ń wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Nígbà tí Jésù Kristi wá sínú ọkọ̀ tán, tí gbogbo wọn wọnú ọkọ̀ tán, gbogbo ọmọlẹ́yìn rẹ̀ tó wà níbi ìṣẹ̀lẹ̀ yìí, gbogbo wọn fi orí balẹ̀. Wọ́n sì sọ pé lóòótọ́ ọmọ Ọlọ́run ni wọ́n ń ṣe. Ìyẹn kọ́ wa pé Jésù Kristi ó ní àṣẹ kí àwọn èèyàn ní ìwà láàyè rẹ̀ kí wọ́n forí balẹ̀ fún. Àwọn ọmọlẹ́yìn rẹ̀ forí balẹ̀ fún. Ó gba ìjọsìn gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó gba ìjọsìn àwọn ènìyàn gẹ́gẹ́ bí Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa. Èyí tí áńgẹ́lì ò gbọ́dọ̀ gbà. Áńgẹ́lì ò gbọ́dọ̀ gba ìsìn ẹnikẹ́ni. Ó ṣe láàánú lónìí pé àwọn kan nínú iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run wọ́n ń pe áńgẹ́lì, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tá bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìwé ìfihàn orí 19 nígbà tá a gbé ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ tàbí ìwé wá síwájú Jòhánù àpọ́sítélì, nígbà tó fẹ́ forí balẹ̀ fún áńgẹ́lì yìí, áńgẹ́lì náà sọ pé ìwọ kò gbọdọ̀ forí balẹ̀ torí pé ìránṣẹ́ bí ìwọ ni èmi ń ṣe, jọ́sìn sí Ọlọ́run, worship God. So Jésù Kristi ní ìwà láàyè rẹ̀, ó ní àṣẹ láti gba ìjọsìn gẹ́gẹ́ bí ohun tá a rí ní ìwé Mátíù orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21 31 àti rí àṣẹ àkọ́kọ́. Èkejì, ní ìwàláàyè Jésù Kristi, à ń sọ̀rọ̀ nípa àṣẹ Jésù Kristi. Ó ní àṣẹ láti dáríjì ní, authority to forgive. Ní ìwàláàyè Jésù Kristi, ó ní àṣẹ láti dáríjì ní. Mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ Bíbélì ìwé Lúùkù orí ìwé Lúùkù orí 5 ká gbọ́ ohun tí Bíbélì sọ fún wa níbẹ̀. Ìwé Lúùkù orí 5
ká wò ó láti ẹsẹ̀ 17 ká gbọ́ tí Bíbélì wí. Ó ní ó sì ṣe ní ijọ́ kan bí ó ti ń kọ́ni, àwọn Farisí àtàwọn amòfin jókòó ní ìhà ibẹ̀ tí ó ti ìlú Gálílì gbọ́ àti Júdà àti Jerúsálẹ́mù wá. Agbára Ọlọ́run sì ń bẹ láti mú wọn lára dá. Sáà sì kíyèsí, àwọn ọkùnrin gbé ọkùnrin kan tí ó lẹ́gbà wá sórí àkéte, wọ́n sì wá ọ̀nà láti gbé e wọlé àti láti tẹ́ síwájú rẹ̀. Nígbà tí wọn kò rí ọ̀nà tí wọn ìbá fi gbé e wọlé nítorí ìjọ ènìyàn, wọ́n gun òkè àjà ilé lọ, wọ́n kó o sílẹ̀ láti àlàfo àjà tí òun ti àkéte rẹ̀ láàrin níwájú Jésù. Ní ìgbà tí ó rí ìgbàgbọ́ wọn, ó wí fún wọn pé, ọkùnrin yìí, a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí ń pèrò wípé, ta ni eléyìí tí ń sọ̀rọ̀ òdì? Ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo? Ṣùgbọ́n nígbà tí Jésù Kristi mọ ìrònú wọn, ó dáhùn, ó wí fún wọn pé, kí ni ẹ̀yin ń rò nínú ọkàn yín? Èwo ni ló yá jù, láti wípé a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́, tàbí láti wípé dìde kí ìwọ kí ó máa rìn? Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ, dìde, sì gbé àkéte rẹ, kí o sì lọ sí ilé rẹ. Ó sì dìde lọ́gán níwájú wọn, ó sì gba ohun tí ó ti dùbúlẹ̀ lé, ó sì lọ sí ilé rẹ̀, ó yin Ọlọ́run lógo. À ń sọ̀rọ̀ nípa àṣẹ Kristi. Jésù Kristi ní àṣẹ láti dáríjì ni, ó sì ní àṣẹ láti fúnni ní ìwòsàn lẹ́kùnrẹ́rẹ́ ní pípé. A rí àpẹẹrẹ yìí ní ìwàláàyè Jésù. Ta ló lágbára láti dáríjì ni? Ọlọ́run nìkan. Ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi wà nínú ara tó ń ṣiṣẹ́ ẹ̀sìn rẹ̀ láti ìletò sí ìletò, ìlú sí ìlú, agbègbè sí agbègbè, ó ní àṣẹ láti dáríjì ni. A rí àpẹẹrẹ yìí nípa ọkùnrin kan tó ní àìsàn ẹ̀gbà. Nígbà tí Kristi wà nínú ilé kan tó ń gbàwò èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, wọ́n sì fẹ́ kí ẹni yìí ó rí ìwòsàn láti ọ̀dọ̀ Jésù. A sọ fún wa pé fèrèsé ilé tí wọ́n ń gbé wọ́n tú, wọ́n sì gbé ọkùnrin náà wá síwájú Jésù. Jésù Kristi sì sọ fún ọkùnrin pé, adarí ẹ̀ṣẹ̀ ọjì ọ́, yá dìde kó gbé àkéte rẹ̀ kó máa rìn. Àwọn ènìyàn, àwọn Farisí àtàwọn kọ̀wé tó wà níbẹ̀ wò pé irú ọ̀rọ̀ òdì wo lè, báwo lè ènìyàn ṣe lè sọ pé kí adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, ṣé Ọlọ́run ni? Jésù Kristi ti mọ ìrònú wọn, ó sì sọ pé ohun tẹ́ ẹ̀ ń rò lọ́kàn, kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ó ní agbára láti dáríjì ni. Ó yá dìde kí o gbé àkéte rẹ̀ kí o máa rìn. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run fẹ́ kí a mọ̀ pé Jésù Kristi ó ní àṣẹ láti dáríjì ni ní ìwàláàyè rẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ tún wo àpẹẹrẹ mìíràn, olè lórí igi àgbélébùú. Tí a bá kíyèsí, olè apá ọ̀tún, olè apá òsì. Olè apá òsì, òun ló ń sọ pé tó bá jẹ́ pé ìwọ ni Kristi, ó ṣe gbára rẹ là. Olè apá ọ̀tún, ó sọ fún Jésù Kristi pé, ó sì bá ọkùnrin olè apá òsì wípé, àwa mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ wa ni àwa ń jẹ. Jésù Kristi, nínú ìjọba bàbá rẹ, nínú ìjọba rẹ, rántí mi. Jésù Kristi sì kọjú sí olè apá ọ̀tún, ó ní, lónìí ìwọ yóò pàdé mi ní paradísè. Ìtàn yẹn fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní ìwàláàyè Jésù Kristi, ó ní agbára, ó ní àṣẹ tí a ti fi fún láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. Lóòótọ́ sì ló ṣe, olè apá ọ̀tún yìí yóò bá Jésù Kristi pàdé ní paradísè, torí pé àṣẹ Ọlọ́run ni. Ohun tí Ọlọ́run bá ti sọ gẹ́gẹ́ bí àṣẹ, ó ti rí bẹ́ẹ̀. Jésù Kristi ní ìwàláàyè rẹ̀, ó ní agbára láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ohun tó sì fà á tó lè apá ọ̀tún tó fi rí ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ gbà nìyí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ìsìn lónìí wọ́n máa wò pé nígbà tí olè apá ọ̀tún tá ò baptisi rẹ̀, bẹ́ẹ̀ náà ìbátísí oníkankan ṣe pẹ̀lú ìgbàlà. Rárá o, Bíbélì ò sọ bẹ́ẹ̀. Ní ìwàláàyè Jésù Kristi ní agbára láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. Ní ìgbà tí Kristi kú tó jíǹde tán ló ṣẹ̀ṣẹ̀ gbé májẹ̀mú rẹ̀ kalẹ̀ pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi.
ní ìwàláàyè Jésù Kristi lè yí ìfẹ́ rẹ̀ padà, wíìlì ó lè yí padà. Bí àwọn èèyàn tó ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá lónìí tó bá wà láàyè tó bá ti kọ wíìlì sílẹ̀, wọ́n lè yí padà bó bá ṣe wù wọ́n, ṣùgbọ́n tí wọ́n bá ti kú, wíìlì yẹn ò ṣe é yí padà. Bẹ́ẹ̀ náà ni pẹ̀lú ọ̀rọ̀ àti ẹ̀kọ́ Kristi. Ní ìwàláàyè Kristi ní agbára láti dárí ẹ̀ṣẹ̀ jìnnì gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ohun tá a sì rí nínú ìwé Lúùkù orí 5 láti ẹsẹ̀ 17 sí 24. A rí àpẹẹrẹ pé Jésù Kristi ní ìwàláàyè rẹ̀ nínú ara ó lágbára láti dárí ẹ̀ṣẹ̀ jìnnì. Ẹ ká tún wò kẹta. Jésù Kristi ó ní agbára lórí àwọn ẹ̀mí búburú gbogbo, demons. Jésù Kristi ní agbára lórí wọn. Ẹ ká kíyèsí Bíbélì ìwé Máàkù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 27. Mark chapter 1 verse 27. Kí ni Bíbélì wí? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. A sì ṣe gbogbo wọn tó bẹ́ẹ̀ tí wọ́n fi ń bi ara wọn léèrè wípé kí ni èyí? Ẹ̀kọ́ tuntun ni èyí, nítorí tí ó fi agbára pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́, wọ́n sì gbọ́ tirẹ̀. Ó fi agbára pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́, wọ́n sì gbọ́ tirẹ̀. Wọ́n gbọ́ ti ta ni? Wọ́n gbọ́ ti Jésù. Jésù Kristi ní àṣẹ lórí àwọn ẹ̀mí àìmọ́ gbogbo. Ìdí ẹ̀ la fi sọ pé ní orúkọ Jésù Kristi ni kí gbogbo eku kó máa wólẹ̀ ní ọ̀run, ní ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀, kí gbogbo àwọn kó sì máa jẹ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Bàbá. Jésù Kristi ní agbára, ó ní àṣẹ láti pàṣẹ fún àwọn ẹ̀mí àìmọ́, wọ́n sì gbọ́ tirẹ̀. Ohun tá a rí nínú ìwé Máàkù orí 1 ẹsẹ̀ 27 nìyí, 27. À ń wo àṣẹ Jésù Kristi, the authority of Christ. Jésù Kristi ó ní àṣẹ láti gba ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run. A ti sọ pé a rí ẹ̀kọ́ yìí ní ìwé Mátì orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 21. A ní Jésù Kristi ní ìwàláàyè rẹ̀ ó ní agbára láti dáríjì ni. A ti wòwe Lúùkù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 títí dé ẹsẹ̀ 24 títí dé 24. A sọ pé Jésù Kristi ó ní àṣẹ lórí gbogbo àwọn ẹ̀mí àìmọ́ gbogbo. Àti rí kà ní ìwàláàyè rẹ̀ àti nísinsìnyí bákan náà ó ní àṣẹ lórí àwọn ẹ̀mí àìmọ́ gbogbo. Ìtàrí nínú ìwé Máàkù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 27. Ẹ ká tún wo àpẹẹrẹ mìíràn. Jésù Kristi ní àṣẹ láti dájọ́. Jésù Kristi ní àṣẹ láti dájọ́. Ẹ ká wòwe Jòhánù orí 5. Jòhánù orí 5 ká gbọ́ ohun tí Bíbélì kọ wa nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22. Kí ni Bíbélì wí? Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí pé Bàbá kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́. Bàbá kì í ṣe ìdájọ́ ẹnikẹ́ni, ó ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́. Jésù Kristi òun la fi ìdájọ́ gbogbo lé lọ́wọ́. Ìdí ẹ̀ la fi rí kà ní ìwé Kọ́ríńtì kínní orí 5 ẹsẹ̀ 10. Ó ní a kò lè ṣaláì má dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi láti sọ ohun gbogbo tí a ṣe nínú ara, ìbá ṣe rere ìbá ṣe búburú. Jésù Kristi ó ní agbára láti dájọ́. Jesus had authority to judge. Ó lágbára láti dájọ́. Ilé gbọ́dọ̀ yé wa dáadáa. Ó lágbára láti gba ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó lágbára láti dáríjì ní ìwàláàyè. Ó lágbára lórí gbogbo àwọn ẹ̀mí àìmọ́ gbogbo. Ó lágbára, ó ní àṣẹ láti ṣe ìdájọ́. Ní ìgbà tí Jésù Kristi kú tán, tó kú nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a sì kú rẹ̀, tó sì jíǹde ní ìjọ́ kẹta, àwa fún ní gbogbo agbára. Gbogbo agbára là fún Kristi. Mo fẹ́ ka kíyèsí ẹsẹ̀ Bíbélì náà tó sọ bẹ́ẹ̀ fún wa. Ìwé Matthew orí 28 ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wa. Matthew 28 ká gbọ́n tí ẹsẹ̀ 28 kọ wa. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní Jésù sì wá, ó sì sọ fún wọn pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi.
ní ìgbà tí Kristi jíǹde kúrò nínú òkú, ní ìwàláàyè rẹ̀ ó lágbára láti pàṣẹ lórí gbogbo àwọn ẹ̀mí àìmọ́ gbogbo, ó lágbára láti gba ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run, ó lágbára láti dáríjì ni, ó lágbára láti ṣe ìdájọ́. Ní ìgbà tí Jésù Kristi kú tó ta sìnkú rẹ̀ tó sì jíǹde ní ìjọ́ kẹta, àwa gbé gbogbo agbára lé lọ́wọ́. Ní ìgbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ó wá sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé gbogbo agbára lọ́run àti ní ayé la fi fún mi. Ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá. Ẹ máa baptisi wọn ní orúkọ ti Baba, orúkọ ti Ọmọ àti orúkọ ti Ẹ̀mí Mímọ́, kí ẹ máa kọ́ wọn láti kíyèsí àní ohun gbogbo tí mo pa láṣẹ fún yín, èmi ó sì wà pẹ̀lú yín títí òpin ayé àìnípẹ̀kun. Ohun tí agbára Ọlọ́run bí fún gbogbo ìran ènìyàn àti ìgbàlà ènìyàn nìyí. Ohun tá à ń sọ̀rọ̀ lé lórí ni pé àṣẹ Jésù Kristi, the authority of Jesus Christ. Ní bí a ṣe ń tẹ̀síwájú, a kà nínú ìwé Éfésù, ẹ ka ìwé Éfésù orí ìkíní, ìwé Éfésù orí ìkíní, a kà níbẹ̀ pé tá bá kíyèsí ẹsẹ̀ 20, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Èyí tí ń ṣiṣẹ́ nínú Kristi ní ìgbà tí ó jí dìde kúrò nínú òkú, tí ó sì fi jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ní àwọn ọ̀run. Ẹ wo ẹsẹ̀ 21, ga jù gbogbo ìjọba àti ọlá àti agbára àti oyè àti gbogbo orúkọ tí à ń dá, kì í ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú. Ó sì ti fi gbogbo ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ń ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú gbogbo. Jésù Kristi òun ni aláṣẹ lórí ohun gbogbo. Agbára ìsinsìnyí, ọlá, ìjọba, oyè àti ohun tí à ń dá àtorúkọ tí à ń dá ní ayé àti ọ̀run, a sọ fún wa pé ó sì fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀. Àwọn olóyìnbá sọ pé Jesus rules with authority. He rules with authority. Jésù Kristi ń jọba pẹ̀lú àṣẹ, èyí tí a ti fìfún, kò sí agbára kan nínú ayé, ní òfurufú, ní ìsàlẹ̀ ilẹ̀ tó lè dúró níwájú agbára Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ń ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tó kún ohun gbogbo nínú ohun gbogbo. Ohun tí Ọlọ́run fi hàn wá nìyí nípa agbára àti àṣẹ tí ń bẹ ní ọ̀dọ̀ Kristi Jésù Olúwa. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ 3 tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ ká gbọ́ ohun tí Bíbélì sọ. Ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ 3 ó tún fi ẹsẹ̀ wa múlẹ̀. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ wa níbí yìí. Ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ 3 kí l'Ọlọ́run kọ sọ fún wa. Ẹ gbọ́ o. Ó ní ẹni tí ń ṣe ìtànná ògo rẹ̀ àti àwòrán òun tìkálára rẹ̀, tí ó sì fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá ní òkè. Nípa agbára rẹ̀, agbára ta ni? Nípa agbára Jésù Kristi la fi mú ohun gbogbo wá sí ìwáyé, kí ohun gbogbo dúró gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀. Nípa agbára Jésù Kristi ní ọ̀run ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ la fi pàṣẹ rẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ọ̀rọ̀ Ọlọ́run ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ 3 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó ní ẹni tí ń ṣe ìtànná ògo rẹ̀ àti àwòrán òun tìkálára rẹ̀. Àwòrán ta ni? Àwòrán Ọlọ́run. Tí ó sì fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀. Ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá ní òkè. Ta ló jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run? Jésù Kristi. Ìwé Tímótì kìíní, mo fẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tímótì kìíní, nígbà tá a kíyèsí orí ìkẹfà, ká wo ohun tí Bíbélì kọ́ wa ní ẹsẹ̀ 15.
ó ní èyí tí yóò fihàn ní ìgbà tirẹ̀, ẹni tí ń ṣe olùbùkún àti alágbára náà kan ṣoṣo, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Ta là ń sọ nípa rẹ̀? Jésù Kristi. Jésù Kristi. So Jésù Kristi ní àṣẹ láti gba ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run ní ìwàláàyè rẹ̀. Jésù Kristi ní àṣẹ láti dáríjì ní ìwàláàyè rẹ̀. Jésù Kristi ní àṣẹ lórí gbogbo àwọn ẹ̀mí àìmọ́ gbogbo gẹ́gẹ́ bí a ti rí kà nínú Bíbélì. Jésù Kristi ní àṣẹ àti gbé gbogbo ìdájọ́ lé Jésù Kristi lọ́wọ́. Nígbà tó jíǹde kúrò nínú òkú, àwa fún ní gbogbo agbára, ó wá ń ṣàkóso lórí ohun gbogbo. Nípasẹ̀ rẹ̀ la fi mú ohun gbogbo bọ́ sí ìdúró, lohun gbogbo fi wà gẹ́gẹ́ bí ohun tí a rí nínú ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 3. Jésù Kristi wá ní ọba àwọn ọba, ó sì ní olúwa àwọn olúwa. Bíbélì ló kọ́ wa bẹ́ẹ̀. Jésù Kristi ní àṣẹ lórí ohun gbogbo. Ó lágbára láti dáríjì wá. A fún ní àṣẹ láti dáríjì wá. Ó lágbára láti jẹ́ onídàájọ́ lórí gbogbo ìran ènìyàn. Ó lágbára láti jẹ́ kí gbogbo àwọn agbára gbogbo, kò sí agbára náà tó lè dó níwájú agbára Kristi. Jésù Kristi sì ń ṣàkóso pẹ̀lú gbogbo agbára. Òun náà la gbọ́dọ̀ tẹríba fún. Òun la gbọ́dọ̀ fi ìsìn wa hàn sí. Òun la gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ó ní bí a bá fẹ́ di ẹni ìgbàlà, a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ká gbọ́rọ̀ Ọlọ́run gbọ́, ká ronúkúwàdà, kí a fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ká sì jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Àṣẹ rẹ̀ ló sọ bẹ́ẹ̀, aláṣẹ ni. Òun ló gbé ìsìn rẹ̀ kalẹ̀. Ó sì pàṣẹ pé kí a jẹ́ ẹ̀yà nígbà tá a bá ti ṣe baptisi tán, kí a baptisi wa sínú Kristi gẹ́gẹ́ bó ta nínú ìwé Gàlátíà orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 ó ní ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi Olúwa wa. Ó yẹ àwọn tí a ti baptisi sínú Kristi verse 27 wọ́n ti gbé Kristi wọ̀. Ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 27. Jésù Kristi ló gbé àṣẹ rẹ̀ kalẹ̀ pé a gbọ́dọ̀ rì wá bomi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. Jésù Kristi ó tún gbé àṣẹ rẹ̀ kalẹ̀ nípa ìjọ rẹ̀. Ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Aláṣẹ ni. Jésù Kristi ní àṣẹ láti dáríjì wá. Ó láṣẹ láti jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn kó tẹríba. Ó ní àṣẹ láti rí pé ó gba ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run ní ìwàláàyè rẹ̀. Ó ní àṣẹ láti ṣèdájọ́. Ó sì ní àṣẹ pé gbogbo ó wà lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Òun náà la gbọ́dọ̀ gbàgbọ́, ìsìn rẹ̀ la gbọ́dọ̀ tẹ̀lé, ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ti kọ́ wa la gbọ́dọ̀ fara mọ́ nítorí pé òun là láṣẹ. Àdúrà wa sí Ọlọ́run ni pé Olúwa yóò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe nípa ìfẹ́ àti ìlànà rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tí ẹ bá fẹ́ láti béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè sí nìyí 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.